àfà Ògbómọ̀ṣọ́ ẹ rí i pé mo kọ síbẹ̀ wípé ó ti tún bẹ̀rẹ̀ kátikàti rẹ̀ o. ẹ̀yin tí ẹ̀ ń jẹ́ olólùfẹ́ mi tí ẹ rí i pé mo dá sọ̀rọ̀ àfà àtọ́líà Ògbómọ̀ṣọ́ tí ẹ̀ ń pè mí pé kí n má dá sí mọ́. lọ́dún tó pẹ́ tí wọ́n ti ń fa ọ̀rọ̀ l'Ógbómọ̀ṣọ́ mi ò dá sí, kì í sọdún kan náà ti ń fa ọ̀rọ̀ l'Ógbómọ̀ṣọ́, kì í sọdún kejì ni mo tó dá sí. So ó tó ọdún kẹta kí n tó bá wọn dá sí, ìgbà tó débi orígun ẹ̀sìn ni mo fi dá sí. Ó sì sọ̀rọ̀ náà fún gbogbo àfáà tá a bá pè dá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn tó bá rí ọ̀rọ̀ tó fẹ́ fara gbọ́n ẹ̀sìn kó dá sí. Iṣẹ́ tá a wáyé wá ṣe nìyẹn. So fún mi láti máa dá sí ọ̀rọ̀ kì í ṣe lọ́dúnárì ọ̀rọ̀ tẹ́ bá lọ wò dáadáa ẹ̀ máa rí pọ́rọ̀ ẹ̀sìn náà ni, kò sí tó kàn mí pẹ̀lú oúnjẹ àlọ́run, ọ̀rọ̀ ayé mi ní táìmù fún. Àmọ́ ọ̀rọ̀ tó bá ti débi ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀ràn èèyàn ní kádà sí o. Tí àwọn èèyàn àfáà àtọ́líà tí àwọn bá ń kì lẹ́yìn pé kó máa wí kàtìkàtì nínú ẹ̀sìn, tí wọ́n ń tì lẹ́yìn tí wọ́n ń ràn lọ́wọ́ pé kó máa wí kàtìkàtì nínú ẹ̀sìn, so òpin èrò pé ó wá tọ́ káwa náà wá dákẹ́ ká nítorí kankan, torí Yorùbá ní tọ́rọ̀ ò bá pé méjì kò ní níyànnú. Wàláhì kàtìkàtì làfáà àtọ́líà máa ń wí gbogbo ìgbà tí máa ń sọ̀rọ̀. Mi fi àbúkọ́ wàláhì tàláhì súnmọ́ bìlà mo fi ìjọ kan tó sọ Ọlọ́run mo fi búra kàtìkàtì ní máa ń wí gbogbo ọ̀rọ̀ rẹ̀ ò fi ìgbà kan wà múná sábà ká pé ọ̀rọ̀ ẹ̀sìn rèé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àṣàṣàlbáǹtì àwọn fẹ́ntílétọ̀ ẹ̀ ti ilẹ̀kùn yẹn. Àṣàṣàlátù fún sálà nábọ̀wá Muhammad. Àlékún kí Ọlọ́run kójú bá nábì. Àlékún kí Ọlọ́run kójú bá Sheikh Ahmad Tijani. Àlékún kí Ọlọ́run kójú bá Maulana Sheikh Alhaji Ibrahim. Àlékún kí Ọlọ́run kójú bá Maulana Sheikh Jami Abubakar Al-Hakiki bàbá ìdán. Àlékún kí Ọlọ́run kójú bá Maulana Sheikh Adam Abdullahi Ilori. Àlékún kí Ọlọ́run kójú bá Maulana Sheikh Sa'id Ibrahim Ọláhùnmí bàbá àgbàlérílé. Gbogbo àwọn òkú ọ̀run ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọsàbà kẹ́ gbogbo wọn. Ọlá ya Nabi. Ọlá la ilaha illallah. Ọlá Muhammad Rasulullahi sallallahu alaihi wasallam. Na'am. Àwọn bàbá fáwa Ọlá Sheikh Yunus. Bàbá àgbà lábúlé odù. Ọlọ́run má fi nǹkan kan sàláfíà ara wọn. Àlékún àláfíà Ọlọ́run bá jogún ẹ̀ fáwọn àfáwa. La ilaha illallah bá ń tilẹ̀kùn yìí. La Muhammad Rasulullah. Jàmáà, àfáà àtọ́líà Ògbómọ̀ṣọ́ ẹ rí i pé mo kọ síbẹ̀ wípé ó ti tún bẹ̀rẹ̀ kátikàti rẹ̀ o. Ẹ̀yin tí ẹ̀ ń jẹ́ olólùfẹ́ mi tí ẹ rí i pé mo dá sọ̀rọ̀ àfáà àtọ́líà Ògbómọ̀ṣọ́ tí ẹ̀ ń pè mí pé kí n má dá sí mọ́. Lọ́dún tó pẹ́ tí wọ́n ti ń fa ọ̀rọ̀ l'Ógbómọ̀ṣọ́ mi ò dá sí, kì í sọdún kan náà ti ń fa ọ̀rọ̀ l'Ógbómọ̀ṣọ́, kì í sọdún kejì ni mo tó dá sí. So ó tó ọdún kẹta kí n tó bá wọn dá sí, ìgbà tó débi orígun ẹ̀sìn ni mo fi dá sí. Ó sì sọ̀rọ̀ náà fún gbogbo àfáà tá a bá pè dá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn tó bá rí ọ̀rọ̀ tó fẹ́ fara gbọ́n ẹ̀sìn kó dá sí. Iṣẹ́ tá a wáyé wá ṣe nìyẹn. So fún mi láti máa dá sí ọ̀rọ̀ kì í ṣe lọ́dúnárì ọ̀rọ̀ tẹ́ bá lọ wò dáadáa ẹ̀ máa rí pọ́rọ̀ ẹ̀sìn náà ni, kò sí tó kàn mí pẹ̀lú oúnjẹ àlọ́run, ọ̀rọ̀ ayé mi ní táìmù fún. Àmọ́ ọ̀rọ̀ tó bá ti débi ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀ràn èèyàn ní kádà sí o. Tí àwọn èèyàn àfáà àtọ́líà tí àwọn bá ń kì lẹ́yìn pé kó máa wí kàtìkàtì nínú ẹ̀sìn, tí wọ́n ń tì lẹ́yìn tí wọ́n ń ràn lọ́wọ́ pé kó máa wí kàtìkàtì nínú ẹ̀sìn, so òpin èrò pé ó wá tọ́ káwa náà wá dákẹ́ ká nítorí kankan, torí Yorùbá ní tọ́rọ̀ ò bá pé méjì kò ní níyànnú. Wàláhì kàtìkàtì làfáà àtọ́líà máa ń wí gbogbo ìgbà tí máa ń sọ̀rọ̀. Mi fi àbúkọ́ wàláhì tàláhì súnmọ́ bìlà mo fi ìjọ kan tó sọ Ọlọ́run mo fi búra kàtìkàtì ní máa ń wí gbogbo ọ̀rọ̀ rẹ̀ ò fi ìgbà kankan wà múná sábà ká pé ọ̀rọ̀ ẹ̀sìn rèé. Kò kí í ṣe ọ̀rọ̀ rẹ̀ rárá, kò kí máa ń ṣe òṣùwọ̀n ọ̀rọ̀ ẹ̀. So tó máa ń mú mi tí mo fi máa ń dá sọ̀rọ̀ ẹ̀ nìyẹn.
nígbà yẹn lọ́hùn tí wọ́n ó yọ ní mọ́mù ò yọ ní mọ́mù tá a rí fún pé kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o tí ò bá sit right a máa yọ kó mọ́mù yẹn o. ìgbà tó wá di pé ó bẹ̀rẹ̀ sí ní sase mọ́ṣe tó di pé àwọn ọba ìlú sọ pé àwọn ò fẹ́ mọ́ àwọn arábìtọ̀ náà làwọn ò fẹ́ mọ́ làwọn èèyàn bá ń pè mí pé bàbá ẹ̀ dán bàbá àlẹ́ àkíkí àwọn mọ̀ bá tọ́líà bẹ̀bẹ̀ ẹ mọ̀ yọ tọ́líà ẹ mọ̀ fẹ́ wíbẹ̀ ẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ èmi kọ́ tọ́líà ni ò mọ̀ wá wù èmi kọ́ ọlọ́run ti yan tọ́líà sípò àmọ́ ẹ mọ̀ wá wù rẹ̀ ló fẹ́ yọ ẹ̀tàn ayé ẹ̀tàn jẹ́ ayé ló fẹ́ yọ àáfàá tọ́líà nípò kì í ṣèmi ẹ̀tàn ayé ní tí ó tàn ló fẹ́ yọ nípò ọlọ́run ọba kì í ṣe mistake bẹ́ẹ̀ ni ọlọ́run ọba ò ṣe mistake láti yan tọ́líà sípò ìjẹ́mọ̀mù l'Ógbómọ̀ṣọ́ àǹtà àti kọ́ọ̀lẹ̀ fún ni àmọ́ nígbà tó ṣe pé ẹlẹ́tàn ni ẹ̀tàn ayé òun ló wá fẹ́ yọkù ń bẹ̀ kìí ṣe mi ẹ mọ́ bẹ̀mí ẹ̀bẹ̀ wá pọ̀ ìgbà tẹ́bẹ̀ pọ̀ toríṣiríṣi àwáwí pọ̀ ló jẹ́ kémi ó withdraw ọwọ́ tèmi kúrò ń bẹ̀ tó bá máa kọ́ ọwọ́ lọ́wọ́ kọ́kọ́rọ́ kó má fi kọ́gi oko so àlàyé mi nìyẹn láti bá náà mi ò dẹ̀ dá sọ̀rọ̀ ẹ̀ mọ́ so mo dẹ̀ tún wá rí parẹ́ ẹ balẹ̀ díẹ̀ láti gbà yẹn ìwọ̀nba ní bọ̀ àfi bó mo ṣe tún wo program ẹ̀ láàárọ̀ yìí tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní wí kàtìkàtì ọ̀rọ̀ kan tó bẹ̀rẹ̀ sí ní gbélé tàfóde tó lóun sọ̀rọ̀ ọ̀rọ̀ tó wá sọ yẹn mo rí pọ́rọ̀ ẹ̀sìn lélẹ̀ agbọ́dọ̀ dá sí i so ó ń sọ láàárọ̀ yìí wípé Sùlùtọ́ọ̀nù Sókótó nìkan ló lè pàṣẹ pé ẹ gbààwẹ̀ Nàìjíríà àáfàá Tọ́líà Ògbómọ̀ṣọ́ ìsọnù program ẹ̀ tó ṣe láàárọ̀ yìí wípé Sùlùtọ́ọ̀nù Sókótó nìkan ló láṣẹ láti pàṣẹ pé ká gbààwẹ̀ Nàìjíríà ìgbà tí ó wàá sàsọbánu àsọbẹnujẹ ọ̀rọ̀ ó wàá sọ pé bẹ́ẹ̀ nìkan bá tún wá dìde tó bá lóun pàṣẹ wípé ẹ gbààwẹ̀ ajẹ́pọ̀ ń tọ̀ ń yanra rẹ̀ lólórí Islam nìyẹn ajẹ́pẹ́ kẹ́ ẹ pa tí gbogbo ayé sì mọ̀ pé kò sí ẹnì kankan ní Nàìjíríà yìí tó mójútó ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ àgbààwẹ̀ ni ọ̀rọ̀ àkìídì ni tó bàbá Mudirul Markaz ìbínú bàbá yẹn sá ń bẹ lọ́kàn gbogbo wọn ṣáá ìbínú orí Tọ́líà wá fẹ́ ti torí ìbínú orí ó wá lọ gbé aláàpọ̀ bóyá Tọ́líà yóò tiẹ̀ kéwú rárá ní òbí kan ní ọ̀rọ̀ ò tiẹ̀ yé mi hukumu wo ìdájọ́ wo ni Tọ́líà fi wọ́n wípé ẹ ń bá dá sọ́rọ̀ ẹ̀sìn kí wọ́n pa tó sọ lórí múmbàrí pé ẹ pa èmi ò tẹ̀ wá mọ tó wá dé tó fi jẹ́ pé gbogbo mọ́ ní àjù tí yóò ju kásà máa pààyàn ká máa pààyàn nígbà tí máa mú ìmáàmù wo odidi ìlú bá bọ́ sọ àmọ́ kì í ṣe máàmù ìlú mọ́ ìmáàmù àwọn ẹgbẹ́ kan tó bá lè sọ lórí múbàrí pé ẹ tẹ́nìkan bá dá sọ́rọ̀ ẹ̀sìn ẹ pa ẹ̀rí pé ó ti júwèé ẹ̀sìn yẹn lọ́nà tí ó gbàdá kí ló dé tó yẹ pé gbogbo àwọn àgbékalẹ̀ tí ọ̀tọ̀ ní èyí oníyàwó mẹ́ta sọ pé ànábì lóní wọ́n máa pààyàn Tọ́líà náà tún dé láàárọ̀ yóò ní ẹ ń bá dá sọ́rọ̀ ẹ̀sìn pé ẹ pa ẹ̀yin mùsùlùmí à ń wí fún yín tó bá wù yẹn ṣìnà tó bá wù yẹn mọ̀nà ọ̀nà táwọn eléyìí lálẹ́ yìí ọ̀nà ìparun ni bẹ́ẹ̀ bá ti ń tọ́ ẹ máa parun ni torí gbogbo ohun tí ò ní jẹ́ kí Islam ó tẹ̀ wájú ni wọ́n ń ṣe lófin nígbà Tọ́líà bá bọ̀ táyé pé ẹni tó bá dá sọ́rọ̀ ẹ̀sìn ẹ pa ẹbí lè rè pé kílẹ̀ rí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni wípé ní tí Tọ́líà wá tún ṣe yẹn ni wọ́n ń pè ní ìgbélé tàfóde ìwọ Tọ́líà Yorùbá ni ẹ ìwọ Tọ́líà ọmọ Markaz ni ẹ ó wá ti torí àtijẹ àti mu akúnjẹ ìwọ wá lanu sọ gbàgàdàgbàgàdà lẹ́nu tiẹ̀ pé ẹni tó bá dá sọ̀rọ̀ ẹ tó sì mọ pé àáfàá rẹ tó kọ ọ ní kéwú náà ní ń dá sọ̀rọ̀ ẹ̀sìn àbíjọ náà ó sàsọpọ Markaz lòun ebe ẹnu ara rẹ fi sọpọ Markaz lòun irú rẹ ò sábà gbọ́dọ̀ sọpọdọ sí Ádámù ló ti kéwú bó bá dé Markaz ọmọ kéwú ṣe ìgbàgbà ọlànà Mudirul Markaz náà ló jẹ tó bá pé nu Markaz ló ti lọ kéwú irú rẹ ò lè jọ ọmọ kéwú ṣe Ádámù ọmọ kéwú Mudirul Markaz ló máa jẹ ìwọ wá ti torí akúnjẹ oní kí wọ́n pa àáfàá títí ẹ fẹ́nìkan tí wò mọ̀ ní tẹ́ ẹ̀jọ tán ẹ̀rí pé ọ̀rọ̀ yẹn bá díyàrá àyè ẹ̀rí pé ó jìnà sí làákàyè ẹ̀rí pọ̀rọ̀ yẹn inú ibi tó ti wá àyè tí ò sí inú kòròfo ọpọlọ ló ti jáde. ẹlẹ́ẹ̀kejì ń bẹ àwọn Haúsá àwọn fẹ́ràn ìran tiwọn wọ́n sì ní ìpanupọ̀ lórí ẹnìkan tí ò nímọ̀ nípa ẹ̀sìn wọ́n sì gbé àṣẹ ẹ̀sìn lé lọ́wọ́ nítorí pé tí wọ́n ń ṣe yé wọn. ó wá ṣòro fún àwa Yorùbá láti pa ẹnu pọ̀ lórí ẹnìkan tá a mọ̀ pé àlùdí àpàdé ẹ̀sìn ó yé àtàwọn ayọ̀ wọn jáde wọ́n rò pé wọ́n ń sọ̀rọ̀. So that is it. ẹ̀yin mùsùlùmí Ramadan ní ń bọ̀ yìí
wọ́n ti tún gbé wàhálà tátún mọ́ra wọ́n ti gbé jáde o wọ́n ti gbé jáde o ẹ dákun sáwà ní kí bàbá Mùdírù má dá sọ́rọ̀ ẹ̀sìn mọ́ ni níjọ́ tí Mùdírù ti ń dá sí èwo ni wọn ò borí èwo ni wọn ò win ọdún tí Mùdírù là gbọ́dọ̀ kírun tá a kí àwọn lárúbáwá tó ní á kí àwọn Saudi gan padà ń bẹ̀bẹ̀ ni ó yá sọ yìí tí Sultanu Sokoto sọ tó padà wá jàre rí ọdún kìíní tí Mùdírù là gbọ́dọ̀ kírun páyé kìí ṣe oṣù òtí kírun òtí yọ tá a kírun Saudi wọn nu apologize ọdún kejì náà bẹ́ẹ̀ wọ́n padà rí pé fáwọn làwọn mú kí ni wọ́n bí yín nínú lórí ọ̀rọ̀ Mùdírù yẹn sọ́lọ́hún kì í fún yẹn nímọ̀ ló fún wọn nímọ̀ ni sọ́lọ́hún kì í gbé yẹn ga jù yọ ló gbé wọn ga jù yín lọ ni kí n problem yín tẹ́ ẹ gbà fọ́lọ́hún ẹ wá ti torí àwíjàre ẹ wá ń gbélé tàfóde ìwọ tọ́lé wa sọ gbàgàdàgbàgàdà pé tó o sì mọ̀ pé Mùdírù lùmọ́kàtì náà láláṣẹ ẹ̀sìn àwọn ni wọ́n pàṣẹ àsìkò tá a kírun àwọn ni wọ́n pàṣẹ àsìkò tá a bẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú ìmọ̀ àti ètò tọ́lọ́run ọba gbé kalẹ̀ tí ò sì fẹ́ẹ̀lì rí kí ni bí nínú ẹ̀ lẹ́yìn náà ò bá nínú ẹ̀ lọ wà ọ̀rọ̀ yẹn pọ̀ ó fa ẹnu tọ́lé àyà kó sọrú ọ̀rọ̀ bá ń sí àfa gbogbo ayé Amirul Muminin tí ẹni tó pè ní Sultanu yìí náà ń bẹ lábẹ́ àṣẹ rẹ̀ lọ́ndà tẹ̀sí kí ló ṣe ìran Yorùbá náà ọlọ́mọ wọn sọ ní ìgbà kọ́ lọ́mọ ṣe wá ràn kí náà Ọlọ́run ó wo ore sùn báyìí ó sì gbé sáàrin wa àwọn sì mọ taari ẹ̀ dànù nígbà tó lé ọmọ Yorùbá àkúmọ̀nà tó bílọ́ọ̀gì sí tó bá lè sọ pé kí wọ́n ó pa ìran tòun nítorí ọ̀rọ̀ ẹ̀sìn kí wọ́n wá lọ tò sí ẹ̀yìn ẹni tá a mọ̀ rí tá a mọ̀ rẹ̀ rí orí pọ̀rọ̀ Yorùbá làákà ìmú Yorùbá làákà ìmú Yorùbá làákà ìmú so ẹ̀yin mùsùlùmí èmi ti sọ fún yín o ẹ mọ̀ ń tẹ̀ ń ṣe ẹ ń bá mọ̀ pé mùsùlùmí lòun lásìkò òun sì fẹ́ ṣẹ̀sìn òdodo òun ò fẹ́ da ẹ̀sìn òun nù Mùdírù mọ́kàsí ni kò tẹ̀lé tó o bá ti tẹ̀lé wọn wàláhì tàlá ìsúnmọ́bí láìláìláìlá wa ìsìláàmù ẹ̀fà òní torí Mùdírù ni òní bí ìsìlídìí ẹ tó bá ti tẹ̀lé lómi tó lọ ń tanra ẹ jẹ òfò ní ìsìláàmù oṣù ẹ̀fìn ẹ ló fò ó kàn ń wé ẹ̀sìn tó ń ṣe ni kò sí àfẹ́sìn kankan lẹ̀ Yorùbá kò sí àfẹ́sìn kankan ní gbogbo Nàìjíríà tí Ọlọ́run fi ẹnu rẹ̀ tó ọ̀rọ̀ ẹ̀sìn tó Mùdírù mọ́kàsí àfi tẹ́ báyà ń larí mọ́lẹ̀ lókù ẹ̀ẹ́dẹ̀ larí mọ́lẹ̀ kú náà ni. So that is it sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí káàfà tọ́líà kó lọ jókòó Ọlọ́run ò bùn ún ní mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn má dá sọ̀rọ̀ ẹ̀sìn mọ́ ẹ wí fún tọ́líà ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ sọ pé ẹ̀ kí má dá sí kí má dá sí ẹ̀yin náà sọ fún tọ́líà pé kó má dá sọ̀rọ̀ ẹ̀sìn mọ́ pé kò mọ̀ nípa ẹ̀sìn Ọlọ́run ò fún ní mọ̀ nípa ẹ̀sìn kò pé dá sọ̀rọ̀ ẹ̀sìn kí ló ń jálù sí kò sọ̀rọ̀ tó sọ tó rí kókó kan mú wárí yóò kàn máa sọ̀rọ̀ nínú orí ẹ bá ti dá sọ̀rọ̀ ẹ̀sìn ẹ lọ pa èèyàn wá di ẹ̀fọn tí wọ́n ń pa nínú sàlàfíà ìpààyàn wá dà ìgbà tó yẹ pàtẹ́wọ́ tó pa ẹ̀fọn kò tí ẹ nítumọ̀ sí ẹ lọ pa ọmọ ṣàánú wa o Ọlọ́run gba ànábì lọ́wọ́ àwọn sàlàfíà rémi ọmọ dá ànábì ṣe fún wọn tá gbógun tẹ̀sí ànábì tó báyìí Ọlọ́run wọlé ànábì kó ṣàánú wa tọ́ bàbá Al-Mudiru Kùránì ní wayamkuruna wayamkurullah wallahu khairul makirin wọ́n dé ti sá ànábì náà wọ́n lé pa àti pa títí Ọlọ́run ò fi lé wọn lọ́wọ́ Ọlọ́run tí ò fa ànábì lé wọn lọ́wọ́ kò ní fẹ̀yìn náà lé wọn lọ́wọ́ Ọlọ́run tí ò fa ànábì lé wọn lọ́wọ́ kò ní fà wá náà àwa náà táwa náà gbé fẹ́ ẹ̀sìn dógóńgó sọ́kàn kò ní fà wá náà lé wọn lọ́wọ́ èmi ò bẹ́ nìkan pín owó kankan èmi ò sì bẹ́ nìkan wáyé ayì kankan àáfà ẹ̀sìn lèmi dandan ni anything tó bá ti fara kẹ́sìn kì í dá sí tí mo wálé ayé wá ṣe nìyẹn so kò jẹ́ bó ṣe jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ prógáàmù yìí láàárọ̀ yìí ẹ bá mi ṣíà ẹ̀ dáadáa Mùdírù ni wọ́n pàṣẹ àsìkò tá a kírun ásámú tá a máa wẹ̀ gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ kí ó make sure wípé ààwẹ̀ ń jẹ́ àtẹ́wọ́gbà ní tí Mùdírù bá wí ni ó tẹ̀lé má ṣèfẹ́ ẹnu tó bá ti ṣèfẹ́ ẹnu tó lọ mú ààwẹ̀ ṣáájú Mùdírù tó wá dijọ́ tó yẹ kó o gbà ààwẹ̀ tó níwọ̀ túnu ààwẹ̀ wo gbà ò ní gbà tán tó bá déwájú Ọlọ́run kó tó wà lùjọ́ náà ó gbàgbàgbàgbà àgbàfẹ́ kù ni torí pé ìfẹ́ ẹnu ló ṣe yẹn tó bá fi lè tẹ̀lé àfẹ́sìn mi lórí ọ̀rọ̀ àwẹ̀ tá a gbà lọ́dún yìí ó jẹ́ ìyálà yáyà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.